ẹ jẹ́ agbọ́n tí bàbá yìí tún sọ dókítà wa láti ìlú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ agbọ́n nǹkan tí wọ́n sọ nínú eléyìí. èyí lè máa ra àwọn ẹrú kí wọ́n máa ṣòwò ẹrú lákọ àti lábọ kọ́ máa ra wọn kọ́ máa tà wọn àwọn ẹrú wo ẹrú tí wọ́n mú lójú ogun Islam lójú ogun Islam tá à ń bá wọn kèfèrí jagun àwọn ẹni tá a wá mú nínú àwọn obìnrin wọn wọ́n dẹrú àwọn ẹni tá a kó nínú àwọn ọmọ wọn wọ́n dẹrú àwọn ọkùnrin wọn tí wọ́n jẹ́ jagunjagun tá a mú tó lórí wa tó bá rí i pé ká mú wọn lẹ́ka sọ wọ́n dẹrú ni ìgbà náà làwọn tó dẹrú wọ́n á kó fáwọn jagunjagun eléyìí tó bọ́ sí ọ lọ́wọ́ wọ́n wá rí kó bùkátà rẹ̀ ẹ kó wọn lọ́jà kẹ́ lọ́ta wọn bí màálù ó sì tó burú kẹ́ ta wọn kẹ́ ra wọn eléyìí Olúwa ṣe lẹ́tọ̀ọ́ ọpọlọ. ìrònú sórí àgbàkodò ṣé ti kíyèsí pé àwọn èèyàn wa tí wọ́n ń já wa sí àwọn ms bàbá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé ká múra ọmọ Yorùbá pé àwọn wọ̀nyí ń kógun bọ̀ wá jàlú tí wọ́n bá lè kógun dé tí wọ́n bá pọ̀ dáadáa ńlẹ̀ Yorùbá tí wọ́n bá dáná ogun lẹ̀ tí wọ́n dẹ̀ lọ sí sàríà tí sàríà yẹn bá ti lè tó bá gbàna jẹ ogun dé wọ́n á kó àwọn ọmọ wọn lẹ́rú àwọn aya wọn lẹ́rú torí kò ní jọmọ tiwa kò ní jáya tiwa wọ́n wá máa ṣòwò ẹrú wọ́n á máa ta ẹrú wọ́n á máa ra ẹrú láàrin ọmọ ènìyàn bíi tiwọn kì í ṣẹran o ènìyàn náà Ọlọ́run tiwọn á là wọn pa wọn láṣẹ bẹ́ẹ̀ kì í sọ Ọlọ́run tiwa Jehovah kì í ṣe Yahweh ló pa wá láṣẹ bẹ́ẹ̀ Ọlọ́run tiwọn ló pa wọn láṣẹ bẹ́ẹ̀ máa fi sí comment section ọmọ mi ò ní dẹrú aya mi ò ní dẹrú èmi náà ò ní dẹrú ní orúkọ Ọlọ́run alààyè Olúwa yóò jà fún gbogbo wa a ò ní ṣẹrú ẹgbẹ́ ìmọ̀ wọn kò ní jọ lórí wa ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí a gbọ́n tí bàbá ìwí láàrin ìṣẹ́jú kan. Ọlọ́run bá ní iná ni wọ́n wọ o tọ́wọ́ bá ti fẹ́ wọ náà má lọ bẹ́ẹ̀ má sì jọ ọmọ rẹ àti ìyàwó rẹ ó ṣe kéde má jẹ́ wọn lọ bẹ́ẹ̀. Àwọn ní freedom of religion aláàjì ló pẹ̀rẹ̀ ó ní ẹ̀sìn tó bá wù kálukú ní kálukú lè ṣe Ọlọ́run kan náà là ń sìn bá a ṣe ń sìn ní ọyá tọ̀tọ̀ káàfọ́ ọmọ sọ yẹn jáde lẹ́nu Ọlọ́run kan náà lè ń sìn àwọn ń sin Isa àwọn ń sin Allah èmi ní bismillah lórúkọ Ọlọ́run òun ní lórúkọ Jésù sọ́wájú wà nínú kíni Al-Qur'an àwa Ọlọ́run ní ká máa ṣe freedom of religion kò sí tí wọ́n ń pè bẹ́ẹ̀. ṣé ti rí bí ọ̀rọ̀ ti wọ́ wá pé bákan bu ẹ̀yin tẹ́ pé ayín sèk ẹ̀yin àfà tẹ́yìn náà bọ́ sórí kìíní tẹ́ bá ń bú wa a jẹ́ pé ẹ̀rọ orí inú lẹ̀ ń rò ẹ bá jẹ́ oníròrí ẹ mọ̀ pa àwà fort òkè kò sí freedom of religion ó dẹ̀ ti wáyé wa nísìn ẹ̀sìn tí yín ọ̀tọ̀ ti wá ọ̀tọ̀ àwa ń pe Jésù Isa àbí ẹ̀yin ń pe Allah yẹn náà láti wá gbọ́ pé kì í sọ Ọlọ́run tiwa yìí náà pé Allah rẹ̀ kémi pé Jésù mi kí ló mú jà wá ń bẹ̀ ta ló fa gbogbo rògbòdìyàn yìí sóníṣẹ̀ṣe ni àbí kìrìsìtẹ́nì àbí mùsùlùmí ẹ fi sí comment section ní pé ká ní ìfẹ́ mo sọ ní ọjọ́ wo pé ọmọ Yorùbá lápapọ̀ àwa mà nífẹ̀ẹ́ ǹjẹ́ mà wípé àwa ò tètè fura lórí ọ̀rọ̀ Islam ǹjẹ́ mọ̀ pé nínú gbólóhùn wọn kan nú àwọn ọ̀rọ̀ wọn kan nú ọ̀rọ̀ Lárúbáwá kan ó ti di general language mọ́ wa lọ́wọ́ wàláìtàláì pásítọ̀ dẹ̀ máa wà ní orí pulpit wòlíì máa wà lórí àga wàásù á dẹ̀ máa sọ pé wàláìtàláì nítorí pé a ti use mọ́ra wa dẹ̀ fìfẹ́ bára wa lò á sì máa lo language àlùbáríkà instead ìbùkún instead àánú á sì máa lo language àlùbáríkà ẹ wá mí ètò burú jù tó yẹ pé ọ̀dọ̀ àwa kérúbù àti sẹ̀lẹ̀ ń ló sọ̀kalẹ̀ sí jù ní ìdẹ̀rù kó wà nù bíbélì excuse me tó bá wà nù bíbélì ẹ̀jọ̀ bá mi wá jáde á wà máa lo màlẹ́kà instead of angel nítorí pé a ti use mọ́ra wa
àwa ríra wa bí ọmọ ìyá lẹ́yìn bí nǹkan kan náà nígbà tí wọ́n àti lọ tọ́bọ bíbélì àwọn bàbá tó wà lókè yìí àtàwọn dókítọ̀ l'Ógbómọ̀ṣọ́ àti Adépọ̀jù Adégúnwà àti Àjàlá àti Adébọ̀wálé wọ́n pọ̀ bẹ́ẹ̀ bí bàbá Ìṣùà àwọn náà ti kọ́kọ́ dá wàhálà sílẹ̀ wàhálà ẹ̀ṣẹ̀ wa ń kíyèsí pé máa ń ṣe nǹkan kan náà bẹ́lẹ̀ mi bá lọ nínú chọ́ọ̀chì a sì máa pè ní màlíkà rìnrìn àjò ọjọ́ 7 rìnrìn àjò ọjọ́ 9 mọ́kànlélógún bó láti rí màlíkà yẹn bó náà kọ́ sínú bíbélì. àwọn bàbá yìí ṣe gbàgbé bàbá yìí ló máa ń sọ wípé tí wọ́n bá pè ẹ́ síbi iṣẹ́ ìwọ bíríkìlà tó bá débẹ̀ tó jẹ́ chọ́ọ̀chì ni wọ́n fẹ́ kọ́ padà sílé ní o ò ṣiṣẹ́ lọ́jọ́ yẹn nìyẹn sẹ́wọ̀n pé ebi ni ó pa kú irú bíríkìlà yẹn ebi ni ó pa kú bó ṣe pàránṣẹ́ kan kú ń jọ̀wọ́ tó lọ fa sọ ogun ẹ̀yáwó. ẹ kíyèsí àwọn wọ̀nyí náà sọ pé ẹ má jẹ Christmas ẹ̀yin mùsùlùmí ẹ má tajà fún wọn o kẹwàá àwọn ọ̀tá hatred tí wọ́n ti create láàrin wa kalẹ̀. ẹ jẹ́ ká tún wá gbọ́n tí bàbá yìí wí nínú bíi kẹ́ ẹ lè mọ̀ pé àwọn ni wọ́n ń dá ogun dá ọ̀tẹ̀ sílẹ̀ ohun tí wọ́n ń pè wọ́n ó ń farahàn yìí pé wọ́n fẹ́ jagun gbalẹ̀ ni wọ́n á fẹ̀sìn hàn wá jihad náà fẹ́ gbé wọlé láti pa wá gẹ́gẹ́ bí àwọn tó ń tú Kùránì ṣe ń tú. ìka ọwọ́ 5 lọ́tún lósì ó ní òwe tó pa níwájú Ọlọ́run ìka ẹsẹ̀ 5 lọ́tún lósì ó ní òwe tó pa níwájú Ọlọ́run. The book of John chapter 5 from verse 1 adágún omi kan wà ní Bẹ́sídà tó ní ìloro 5 tó máa ń ṣe àwọn ìwòsàn àti ìgbàlà mo lò ó sínú ayé yín láti wákàtí pé gbogbo tó bá dáwọ́lé tí ọwọ́ rẹ̀ ìka 5 tó dáwọ́lé àṣeyè ló máa jẹ́ lóṣù 5 yìí gbogbo bí o bá fi ẹsẹ̀ rẹ tẹ̀ wàá ṣàṣeyè gbogbo tó ń ṣàìsàn pátápátá nú ayé rẹ ọ̀run bá ní mú kúrò Jésù Olúwa wa. mi ò fẹ́ máa pẹ́ lórí àwọn fídíò kéékèèké mo ń bá ọ̀rọ̀ kan bọ̀ lánàá lórí ọmọkùnrin kan tó pèrè ní Apostle tí ń gbé fọ́tò mi tó ń yàkàyàká tó ń bú bàbá ńlá kú bàbá mi kìnnì kan mo fẹ́ ká ẹ kọ́kọ́ mọ̀ gbogbo ẹ̀yin àfa bóyá kékeré ní àbágbà sórí ẹni tó ń wò yìí tá a pè ní Taku ti Jésù kí ó tó jẹ́ Taku ti Jésù ó yẹ kó béèrè ẹni tó bá mọ̀ mí nú yín torí ẹ mọ̀ sọ pé ẹ ò dẹ̀ mọ̀ mí ebú òtúrún kan èpè òtúrún kan lára tèmi tó bá wù mí kí n dáhùn kí n fèsì sí tí ò yí ẹ màá túmọ̀ rẹ̀ fún ẹ mi ní bẹ́ẹ̀ bú èbú máa bẹ́ẹ̀ jà rárá kò ń ṣe mi torí wípé èmi ti ṣe tíátà rí mo ti kọ fújì rí èmi ti tẹran rí mo ti ṣe kọ̀ǹdọ́tọ̀ onímọ́tò rí ní Dùgbẹ̀ mo ti tẹran ní Bodè ní Mọ̀lété mo ti ṣe tíátà ní Bàrígà àti fújì ní Bàrígà tó bá gbọ́ báyìí ṣe ránà àjò fóyìnbó tíátà Ìgbòyà tún dá dúró báyìí ṣe rí wà lọ́tọ̀ àjò fóyìnbó wà lọ́tọ̀ nígbà tí tíátà sì ń jẹ́ tíátà practitioner tá a sì ń lọ sí Musin ìsinmi Flower Mayfair Hotel tó yẹ pé bẹ́ẹ̀ ni secretariat wa ń gbà yẹn náà ebú wọ́n fi tó àwàdà gbà ni ìbú àbí ọ̀rọ̀ then àwa Ìbàdàn àyè ṣépè a máa ń béèrè ni pé sórí ẹ̀ ò fẹ́ burú àbí kò fẹ́ dáa fún ẹni bẹ́ẹ̀ lọ Ìbàdàn kì í ṣépè ibẹ̀ kọ́ ni mo ń lọ nítorí àkókò torí Ọlọ́run Apostle ẹ̀yin lẹ pè ní Apostle òun náà jẹ́ pé rẹ̀ ní Apostle níwájú Ọlọ́run nítorí wípé the book of Revelation chapter 2 from verse 2 ngbà tó ń kìlọ̀ fún àwọn ará Éfésù ó ní èmi mọ iṣẹ́ rẹ àti ìfaradà rẹ àti bí wọ́n ṣe ń kíyèsí àwọn tí wọ́n pe ara wọn ní apostolate tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ èké náà Bíbélì ló sọ bẹ́ẹ̀ o tẹ́ bá jẹ́ apostolate lóòótọ́ àtòdodo ẹ̀ lọ defend ara yín níbẹ̀ yẹn then Revelation chapter 12 from 7 to 9 ni mo ti kó ti wípé ejò tó béèrè pé ṣé lé àwọn bàbá mi pé ṣé ejò máa ń fò ẹ̀zálè ejò yẹn ti paradà ó ti ẹ̀ di dragon ní báyìí dragon ni ó ń fò dáadáa ibi mo bọ̀rọ̀ dé ní àná nìyẹn náà ó wá sọ nípa Bíbélì pé ìwé rádaràda pé Kùránì ṣe fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ Bíbélì ṣe fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ Kùránì pé ìwé tí wọ́n ń change fashion time to time ògo ni fọ́lọ́run lókè ọ̀run àìmọ̀tàn ní ń da ọ̀pọ̀lọpọ̀ yín láàmú sórí à ń pe ẹnìkan ní wáráká lọ́bẹ̀ lọ́wọ́ àwọn àfáà tí ò bá ti yé ẹ ọmọ Júù ni ó ní ànábì ń fẹ́ àǹtí ẹ̀ nígbà yẹn
obìnrin àgbàlagbà tí Muhammad kọ́kọ́ fẹ́ family Waraka ni. Waraka jẹ́ ẹni tó máa ń translate àwọn ìwé láti èdè kan sí èdè kejì. Ibẹ̀ ni ànábì ti rí Bible. Nígbà tí Waraka kú tán ni ìyàwó rẹ̀ àgbà yẹn ló lọ gbé Bible tí wọ́n ń dà kọ ló gbé wá fún ànábì. Lọ béèrè tán dáadáa, àwa ò ní parọ́ fún ẹ. Ṣùgbọ́n àwọn àfáà yẹn sọ pé irọ́ ní bẹ́ẹ̀ kọ́ lórí, alábòsí ni yín, èké ni yín, òpònú ni yín, gbogbo orin tí wákàlẹ̀ ń dá. Ṣùgbọ́n òtítọ́ làwa fẹ́ kẹ́ ẹ mú dání. Ó ṣe jẹ́ wàhálà tí ń lójoojúmọ́ láti bẹ̀rẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, nínú ìrìn àjò yìí wọ́n kó àwọn bíbélì tí wọ́n rò pé ó ní kò símbò míì mọ́, wọ́n dáná sun ní àkókò yẹn. Wọ́n dáná sun ní àkókò yẹn. Now ní èrò wípé bíbélì ò ní padà yọjú mọ́. Revelation dẹ̀ ti wà nílẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ pẹ̀lú bíbélì. Àwọn kan sọ pé wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ wọnú bíbélì. If not so kò ní sí àlùkùránì tó bá jẹ́ wípé wọ́n fi ààyè gba Muhammad kó máa sọ pé òun gba wáyì, because Waraka yìí ló sọ fún wípé nítorí ló ń kí ọ mọ́lẹ̀ tó ń kí ọ mọ́lẹ̀ nínú ihò yẹn angel Gabriel ni ló fi pè ní Jubril. Waraka gan ọ̀dẹ̀ rí angel Gabriel rí. Àwọn tó rí angel Gabriel nínú Bible àmọ́ wọn dáadáa. Ṣùgbọ́n nígbà tí wọ́n ti sí tí wọ́n ti já sí pé angel Gabriel ló máa jẹ́, ó pè ní Jubril. Now ìyẹn ló wá ń lò kó máa ń gba wáì wá fóun àbí sí wáì àbí wáì whatever, ń gba message lọ́nà tó lè gbà yé mi àti wọ, ló máa ń gba message wá fóun lọ́dọ̀ Allah. Allah ni àwọn máa ń lo àwọn. Allah ò kí ń ṣe Jehovah, Allah ò kí ń ṣe Yahweh. A sì ń bọ̀ lórí yẹn. Lọ́rọ̀ Allah àti Yahweh wọ́n yàtọ̀ síra wọn. Bá Allah bá lóun ò bímọ kò parọ́. Yahweh Jehovah ló bímọ. Now Jésù, ọ̀rọ̀ Jésù ò dẹ̀ kan Allah. Kó má wọ̀ Jésù mọ́ra. Isa tí wọ́n dárúkọ nínú Kùránì, Ìsọ̀ nìyẹn padà já sí. Mariam tẹ́ dárúkọ nínú Bíbélì tẹ́ lọ́kọ sáptà sí nínú Kùránì tẹ́ lọ́kọ sáptà síbẹ̀. Mariam tó bá rọ́nì síṣẹ́ ilẹ̀ lọ́rùn ìfà sí. Kì í ṣe Maria ìyá Jésù. Everything yẹn ó ti wà. Ẹ má jẹ́ kí a máa tọwọ́ bọ̀ lọ. Ẹ calm down. Tá bá bẹ̀rẹ̀ sí ní tú ẹni dúró wò tán. Ẹni dúró wò tán. Ẹ máa ṣépè. Àwọn máa ṣàlàyé fún yín. Ẹ jẹ́ ká sáré gbọ́n tí ọ̀gbẹ́ni ìwí. Now Revelation ti wà fún Bíbélì in the last chapter of Bible. That Revelation chapter 22 verse 18. Ẹ gbọ́ ìkìlọ̀ tá a ti fún wọn kó tó di wípé a fìdí Bíbélì tí wọ́n fi gba ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ kankan sínú rẹ̀ mọ́. Èmi jẹ́rìí fún olúkúlùkù ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ ìwé yìí pé bí ẹnikẹ́ni bá fi kún wọn, Ọlọ́run yóò fi kún àwọn ìyọnu tí a kọ sínú ìwé yìí fún. That's the reason why tí wọ́n fi allow another chapter tí wọ́n bá pè ní àlùkùránì tí ìbá papọ̀ mọ́ Bíbélì. Bí ẹnikẹ́ni, that's verse 19, bá sì mú kúrò nínú ìwé ìsọtẹ́lẹ̀ yìí, Ọlọ́run yóò mú ipa tirẹ̀ kúrò nínú ìwé ìyè àti kúrò nínú ìlú mímọ́ àti kúrò nínú àwọn ohun tí a kọ sínú ìwé yìí. Now bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, yóò dára fún gbogbo wa. Ẹ jẹ́ n lò ṣẹ́jú díẹ̀, eléyìí náà tún ti ń gùn jù láti gbọ́ ọ̀rọ̀ máa tó wà lókè yìí. And the beginning of Islam is war. This is the reason Islam must be continued doing the jihadis and raising different groups of jihadis, like Boko Haram, ISIS, ISWAP, Sarafadeen, Houthi, Hamas, different. More than 300 groups of jihadis right now that I'm telling you. In Islam, more than 300 groups of jihadis in the world, the whole over 7 continents of the world. And I argue with Muslims. They say Islam is a religion of peace. I say no. Islam is not a religion of peace, but there are peaceful Muslims. Yes. But Islam is a system. Yeah. Islam is a system, but there are peaceful Muslims. A peaceful Muslim is the Muslim that are not radicalized through those Arabian countries. The problem is that we have many people in northern Nigeria that are Muslim, they are peaceful people. Yes. They don't want any radicalism of jihadis, or they don't have anything because they don't have any time to go there to learn those radical things in Saudi Arabia or in Egypt. Or what I wanted to always ask God to bring a solution that
ti Ọlọ́run ẹ̀yin tẹ́ bá gbọ́ ẹ bá mi pín now jihad lẹ́yìn fẹ́ jà ẹ̀kọ́ là ń kọ́ ara wa ẹ lọ tọwọ́ ọmọ yín bọ aṣọ ẹ yóò ṣépè mọ́ ojú méjì lè pè ní àwọn tó ti ṣe ṣáájú yín wọn padà jèrè ọmọ ìpéjà wọn. tí orí ọbẹ̀ bá wọlé ní Ọ̀yọ́ state Sharia is coming gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí gbogbo iná ló máa padà nù. bẹ́ẹ̀ ni ó dúró ní Sharia ó dúró ní Sharia yẹn gidi gan. àwọn èèyàn yìí mọ ẹni yìí sọ́ńtà náà bí ọ̀rọ̀ yìí ṣe ń gbóná tó ẹni yìí tó wá sọ ní ṣe rédíò pé Muhammadu ọ̀yọ́ kó ogun ya ìkọ̀kọ̀ ẹ̀yin náà rí àpẹẹrẹ ń gbọ́ ẹ̀yin kí kó ṣe ìkọ̀kọ̀. àfẹ́rù yín lórí ètò wa ṣekúṣẹyẹ ni gbogbo yín ẹ̀yin gangan lẹ́ ń ba ayé jẹ́. gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn. Oríyọmí ni kó wá ṣe ládùúgbò gbogbo èèyàn kí lóríyọmí mọ̀ nípa ẹ̀lẹ́ nípa òṣèlú to be honest ẹ sọ fún wa. ẹ má àwùjọ máa ti sọ̀rọ̀ ẹ ti ní point ní aspect pé wọ́n fẹ́ lò ẹ ti good point wọ́n lè máa dẹ̀kọ̀ wọlé but aspect pé tó ní experience politician wa débi kankan Nàìjíríà ìfowó experience ìyànà ní aráàlú experience wọn jẹ́ kí wọ́n kọ́ mọ́tálítà ní ilé ìsọ̀kẹ́ ìjọba ìwọ̀n kálọ̀ experience ẹ̀jẹ̀ experience ẹ̀jẹ̀ Oríyọmí àwùjọ òkú wọlé bàbá 80 years experience yìí sì lágbàtà ti kú ṣe president báyìí torí experience lágbàtà ti kú ṣe president. bàbá kan ẹjọ ẹjẹ àwọn bíbù yẹ ẹjẹ ká máa ṣe bẹ́ẹ̀ di mọmọ ẹbọ fún wa. àwọn eléyìí ìkà ni wọn o àwọn tí orí orí àwọn ṣé ká gbà bí àtúkò ṣe president. ẹlẹ́wọ̀n fídíò tẹ́lẹ̀ ti ṣe ní ọ̀rọ̀ tó máa ń ta sáwọn àfà èmi ṣe kọ́ngẹ́sì. wọ́n ti lọ́wọ́ síta nìyẹn wọ́n ti dà wọ́n sì gbòòrò nìyẹn. ọlọ́lọ́ ya fọ́tò ní ṣé eléyìí lọ ya fọ́tò. wọ́n ti dà wọ́n sì gbòòrò nìyẹn àwọn náà máa wá excuse fún kiri àwọn olóògbé. ṣé ẹni pé special chair ló fi jókòó pẹ̀lú àwọn gúnmi pẹ̀lú àwọn sàtáàdì Sókótó náà jọ wà wọ́n dẹ̀ lè lọ ya fọ́tò ẹ wo irú òkú tá à ń pa fúnra wa ẹ wo àtìlẹ́yìn ìjẹ́ ìjọba kámẹ́rà. bàbá wa kàbíyà tẹ rí àwọn ará Ọ̀yọ́ àwọn àgbààgbà Ọ̀yọ́ kí wọ́n bá wa mójútó Ọ̀yọ́ kọ́yọ̀ mọ́ bàjẹ́ kó tó di pé wọ́n máa instigate àwọn youth fún bàbá Oríyọmí Hamzat ẹni tó bá lóye tó bá lọ́gbọ́n tó bá ní búdù nọ́sọ̀ á mọ̀ pé Oríyọmí Hamzat is a planted people fáwọn kan ni wọ́n fẹ́ kéèyàn kàn wòye báyìí kó kàn wò sùn kó wò sàá yóò mọ̀ pé Oríyọmí Hamzat ni wọ́n fẹ́ lò ó láti fi mú nǹkan kan ní fún ìjọba ni so gbogbo tí ń ṣe táwọn ọ̀dọ́ sọ pé ó tó àṣírí àwọn kan àpò ara ẹ̀ ń ṣiṣẹ́ sí tẹ́ bá dé prison àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ tó tú àṣírí àwọn àpá àti pásítọ̀ torí pé wọ́n ṣiṣẹ́ fún ìjọba ní sẹ́wọ̀n ni wọ́n ń ṣe téèyàn kankan ò dẹ̀ mọ̀ so gbogbo tó Oríyọmí Hamzat náà lọ́rùn ń ṣe wọ́n ń ṣe láti lè fún personal interest ẹ̀ ní kì í ṣe for personal group of people kí àwọn ará Ọ̀yọ́ ronú kí wọ́n fa èèyàn gidi kalẹ̀ ẹni tó jẹ́ pé orí ní oríta nísìnyí ó wá síta ń sìn ó wá ń ṣe gbèsè sí lárugẹ ẹ ti mọ̀ pé ọgbọ́n àrékèrèkè ètè ní ń lò. mùsùlùmí tó bẹ̀rẹ̀ kan kò sí nítorí gbèsè sí lárugẹ. àwọn tó sọ bẹ́ẹ̀ ni mo ní. kò sẹ́ni tó ní evidence ẹ̀ lọ́wọ́ kò gbèsè sí lárugẹ ọ̀tá ilẹ̀ Yorùbá gidi wọ́n ń bẹ̀rẹ̀ lórí Oríyọmí Hamzat. ẹni tó máa rí ẹgbẹ́ fún gbọ́dọ̀ Bàtálá ó lè pa wọn. bọ̀bọ́ ìyá olórí burúkú débi pé kò fẹ́ rí ẹni tí kọ̀ọ̀sán ilẹ̀ Yorùbá. ẹni tó bá pa bẹ́ẹ̀ ló ń jàgbàrá ló ń jẹyán ló ń ṣe wéèdì. ó le nínú rẹ̀ le ní tó bá sì náà fẹ́ sẹ́wọ̀n kò sẹ́ni tó lè. èèyàn burúkú ni sẹ́ẹ̀ kò mọ̀rọ̀ sọ kò mọ̀rọ̀ gbé kalẹ̀. kó wó yẹn lọ kó wó sí wá fi ìsìlámù kọ́fà ó fẹ́ lo ìsìlámù ó tó ẹ ti ya wèrè. Ọ̀yọ́ ó dọwọ́ yín o. ó lọ yọ pé àgídìgbò ló ń pè ẹ́ kó gómìnà lẹ́gbẹ̀ẹ́ wá ò ní wọlé. Ọ̀yọ́ bá pè ẹ́ wọ́n ní wá fún ni o wọ́n ní kó wá fún ni. ó lè wọlé wọ àgbá pé èèyàn. tọ́ba lè jẹ́ pé Ọ̀yọ́ ọjẹ́ pé. bàbá àdìgún ẹ má bínú jà rẹ jọ àṣẹ rí ìjókòó yìí ó ní ìtumọ̀ tó pọ̀ gan ó ní ìtumọ̀ tó pọ̀ ọba tó ń pa ní Ọ̀yọ́ yẹn ìjókòó yìí lè bí báyẹn ìyá tí wọ́n pa tó sọ pé wọ́n bá sùn nǹkan tó pa ìjókòó yìí lè bí báyẹn because ó ní láti sọ ohun tó ṣẹlẹ̀ ń bí àwọn tá a rí ẹ pẹ̀lú yìí àwọn apààyàn ní gbogbo ayé mọ̀ so ní tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ìjókòó ilé bíi báyìí
nígbà tẹ́ ń ṣàgbọ́dọ̀ ìgbà fáwọn olè ẹ̀yin náà lẹ́tọ́ wọn náà ká sí ipò pé ẹ fẹ́ ṣe kiri kan sọ ẹ̀kan máa ń rú bíbá kẹ́nìkan dẹ̀ tó láyà nílẹ̀ Yorùbá kó sọ wípé ibi tẹ́ ń sọ yẹn da abala pàtì bòmí ó dá ń bẹ̀ abala pàtì bí kan ti máa pààyàn yẹn kò ṣe àzìnà tàmí tí mo bá fẹ́ sọ̀rọ̀ tàmí àbí ẹni tí ó fẹ́ pa mí àbẹ́ni tó wà pẹ̀lú àwọn tó fẹ́ pa mí nígbà wọn sọ pé ó dáńbì kan kò dáńbì kan sórí mi ti pé báyẹn ṣá àwọn èèyàn máa gọ̀ kẹ́nìkan dẹ̀ tún wá sí ìbàwá sókè wípé irọ́ ni ẹ̀ ráìtì mẹ́yẹn lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat pé yóò ṣe gọ́vùnà tó bá wọlé wọn ẹ sílẹ̀kùn iléeṣẹ́ rédíò rẹ̀ lẹ́ẹ̀fún ló wọ bẹ́ẹ̀ ó rẹ̀ ṣe máa rí nìyẹn àbírò àwọn olórí burúkú làwọn náà ń wá sókè ṣé so Oríyọmí Hamzat náà ti da àwọn èèyàn sí ìgboro kan máa disturb platform kiri ìran Yorùbá ẹja wà very very careful wọ́n ti dà wọ́n sí ìgboro àwọn náà lọ́mọ ṣàlámì kiri wọ́n fẹ́ mọ́ disturb yín àwọn onígbà tá bá ti sọ tí ò papọ̀ mọ́ ntáyé fẹ́ gbọ́ ẹ lọ́mọ sọ yín náà lọ open page yín kẹ lọ dórí Oríyọmí Hamzat lẹ́mbẹ̀ẹ́ ó mọ̀ wọlé iṣẹ́ rédíò rẹ̀ lọ tí ó wà ọ̀bì kọ̀kọ̀ abẹ́ẹ̀rí ẹni tó sọ pé káwọn kọ́ ọmọ bá ṣe mọ ìyìnbọn ó ní Oríyọmí Hamzat jókòó tí yìí ò lẹ́jọ́ gbẹ́kẹ̀gbẹ́ yìí o bí ò bá tẹ lọ́rùn kí ó tó jókòó pẹ̀lú àwọn eléyìí ṣé òun nìkan ló wà lù tó fi lọ ẹ̀ mọ iye tó wà lù tí ò lọ ẹ̀ mọ iye tó kẹ̀gbẹ̀gbẹ̀ tí ò lọ ẹ́ ó wá jókòó báyìí wá ń wò ṣé tí ya fọ́tò ní wò rẹ̀ báyìí ṣé fọ́tò ní yá ẹ̀ àwọn olè báyìí máa ń ṣe nìyẹn wọn á ní ó ń post iṣẹ́ ṣé wèrè wo ló ń post gbogbo tí ń ṣe látọjú ayé ẹ n tó fi ń build lélẹ̀ n tó fẹ́ ṣe ni ó ní mission ẹnìkan kò ní ṣe nǹkan kan kó mọ̀ ní tó ń torí ẹ̀ ṣe àwa la sọ wípé n tà ń torí ẹ̀ ṣe n tà ń ṣe ní ìsìn torí ìran wa ni torí coming generation òun náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ n tó bẹ̀rẹ̀ yẹn kó mọ̀ ní mission ẹ béèrè kí ni mission níjọ́ tó ti ń béèrè pé kí ló lọ ṣe mí báyìí kí ló rí present fún yín ìgbà tó ti wá fọ́n síta pé gbogbo ọmọ Yorùbá jẹ́ foríjì mi máa ń pa ẹ̀ o èèyàn ní nǹkan kan tó ń ṣe kò yé mi sí o wọn kàn bára mi ń bẹ̀ ni o ẹ ṣáà ti ẹ̀ gbà mí o kí nìkan o àyèmí ọmọ pé bá ní o ẹ̀hẹ́ àmọ́ kò lè sọ because ó mọ̀ nípa àwọn ìjọ wà ń bẹ̀ ni ṣé a gbọ́dọ̀ ọ̀sán lè fi dáàdì tèmi síbẹ̀ báyìí kí ló tán fẹ́ lómi náà síbẹ̀ tó yẹ pàwọn lárí ń bẹ̀ ẹ jẹ́ ẹ máa parọ́ fún ayé kẹ́ máa tara ayé kẹ́ tara ayé dànù àwọn olórí burúkú gbogbo àwọn ọ̀ka èèyàn wọn ní conscience tó lórí ẹ̀sìn ni tó fi lọ tí wọ́n sábà jẹ́ ni sábà ni àwọn èèyàn ńláńlá ní olórí ẹ̀sìn bẹ́ẹ̀ wọn ò lọ pàdé wọn kí ni tiẹ̀ láti lọ tòkó pẹ̀lú wọn bẹ́ẹ̀ tí wọ́n pè ọ́ ní àbíwọ̀ lọ bá wọn. wọ́n fẹ́ sọ̀rọ̀ ọmọ ìyá ni. ara o kò ní ẹ̀rí láti ṣàlàyé fún àràbí ó wá sọ pé kí ara o. ìfàmọ̀ geography ṣe rí àwọn èèyàn wa wọ́n like inferioritism ṣe understand ṣe for the very first time guy funny thinker yẹn tó ti kọ́kọ́ jáde fún. ẹjọ́ ẹ bá ti gbọ́dọ̀ àbí máa fúlòsì náà jù mí bọ́bọ́ Kàrímù yìí wọ́n jọ wà nínú ọ́ọ̀lù yẹn ni o eléyìí tó ti bóòdì láti gba ìgbà tó ń bá wọlé òun máa tẹ́wọ́ gba sẹ̀ríà kò deny fọ́tò òun àti gómìnì àwa ti dẹ́rí àṣírí yẹn ọmọ tó tú akẹ́kọ̀ọ́ Yomi Hamzat ti jáde kó parọ́ fún òun wá dìbà ẹ̀ ẹ̀ understand àwa ní evidence tó pọ̀ lọ́wọ́ ọlọ́ọ̀kan ya kan ló àti challenge ni kò yá aláwọ̀ tó fún wa ní líìkì yẹn pápátá ó ń wá bẹ́ẹ̀ yẹn ó mọ̀ lù sẹ́ẹ̀dì kò fẹ́ ya fọ́tò ó yíwọ̀ èyí tá a rí yìí inú fídíò láti yọ inú fídíò àwọn eléyìí ti di ìyàbọ̀ tó pẹ̀lú ẹ̀ ni Kàrímù tẹ́wọ̀ yìí òun náà jíde fún gómìnà ó dẹ̀ sọ nínú ìtàsí ẹ̀ tó ń bá wọlé tó bá gbèrè fún sẹ̀yà lòun á fún wọn ẹnu rẹ̀ tó ń gbúrò ẹ̀ mọ́. Oríyọmí Hamzat ti wà níbi prógrámù wọn jọ kírun ni ẹ understand òun ló dẹ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ Gumi wà ní tó jókòó yẹn o Gumi wà ń bẹ́ o ìpè kámẹ́rà yẹn ò lè kó gbogbo wọn tó ó ń jókòó kọ̀ọ̀fẹ́ jáfọ́ ó ń dọ́ọ̀dì fọ́tò ni tọ́lọ́mọ̀ kó tó bá ní àtàlà máa bọ́ọ̀dù mo mọ̀ pé fídíò yẹn gan àwọn èèyàn máa rí Oríyọmí ní Oríyọmí náà ti di Boko Haram tó ti di x-men ni gbogbo yẹn lọ́mọ mu tí ó ń gbẹ lẹ́nu náà ìmúra nílé wa wà níbi prógrámù yìí ẹni kì í gbé wa so àwa ń dẹ́kun sọ̀rọ̀ kó kẹ̀sì kó kàfẹ́ nu já wa yá mò ń bọ̀ máa gbé múra nílé wa ni. gbogbo ẹni wọn kò sí ọdọ fẹ́ sọ tí ò sí lọ́wọ́ wa ìmúra nílé wa ni ibi prógrámù yẹn náà lòun náà wà lẹ́yìn fọ́tò yẹn ni òun kọ́ ló tóbi mò ń bọ̀ wá ẹni wò ní. tó kò sí ọdọ fẹ́ sọ níwájú tiwa táwọn ò ní ẹ́sídẹ́ǹsì lọ́wọ́ àwọn ò kí parọ́ mọ́yàn ń bí nǹkan tá a bá ti lẹ́rìí fún àní sọ so that is our program
àwọn fọ́tò yẹn tóbi. tó bá ti tóbi kò ní kájọ ojú ọ̀hún tí máa rẹ̀ dìkù. àwọn lélẹ́yìí gómìnì prógámù yẹn ni ó gómìnì yẹn o gbogbo pápátá ló wà ní gbogbo ọ̀la ní fọ́tò wọn lọ́wọ́ gbogbo pápátá la ní fọ́tò wọn lọ́wọ́ tó irọ́ tí ló wá fẹ́ pa àwọn ń béèrè simple question lọ́wọ́ ẹ̀ kí lọ ṣe níbi ìpàdé yẹn o ò lè address wọn sọ pé wọ́n fi wá ànábì ìwò tó bá ẹgbẹ́ jágọ́t tó sọ lẹ́nu ọ̀rọ̀ pàdéwé ànábì yẹn ọ̀rọ̀ bóyá bíi 3 to 4 years ni o kí ẹ̀jẹ̀ ti gbé náà jẹ̀ ti gbàgbé ìyẹn lọ́wọ́ àwọn béèrè ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ilé ẹ̀ta wà yìí lọ́lọ́ sí mítìnì pẹ̀lú àwọn Boko Haram ẹ̀fẹ́ pa wá lọ́yọ̀ sí kò fẹ́ gbé tẹ̀lé àlọ́ wọlé owó tó ń gbà lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n pa tí wọ́n kidnap wọ́n gbé fún wọ kò fi ṣe gómìnà gbé wa lórí ẹni bá àpáwá dáadáa ẹ̀yin wèrè kan ẹ̀ wá ń sọ̀rọ̀ pé kìnnì kan ó máa ti dáadáa àwọn tí wọ́n ti ṣe gómìnà tí wọ́n ti dáadáa ń kọ́ ọmọ nípa òṣèlú tó ti dáadáa ń kọ́ wọ́n ní ìsìlẹ̀ sọ lẹ́nu náà à ń sọ̀rọ̀ láì eléyìí fẹ́ mọ wá pa wá ni máa yọ ṣe ìtàn òfin mutí àní òfin ṣe sìná nínú yín kódà jẹ́ ilẹ̀ tí mo ti níyàwó nílé ní ìbá obìnrin nítorí níṣọ nísìnà àti ìyàwó tí mo fẹ́ láti báyà bíi 15 years ago ìwọ̀n àti ìrìnàjò kọ́ra wa ní ṣe sìná ní bóbìnrin olóbìnrin sùn ní òun mú tí ìgbà gbòdì má mọ̀ sí láàrin 3 months ẹ̀yìn náà lẹ́yìn olóògbòrò kẹ́gbò gbogbo kiri tó máa fi bẹ̀rẹ̀ àlọ́ pa náà ẹ̀yin náà lè máa jí oníṣẹ́ oníṣẹ́ gbé náà ẹ̀yin bíríkìlà ẹ̀yin káfíńtà ẹ̀ máa jí sìmẹ́ǹtì kà ẹ̀yin náà máa jí ọwọ́ yín náà nǹkan tó máa ń sọ fún yín nìyẹn wọn ò lè sọ wá di kúrú bẹ́ńtẹ́ wọ́n ti ba ayé àwọn Haúsá jẹ́ ẹ láìsí ní kẹgbẹ́ ẹ má nífẹ̀ẹ́ èèyàn ayé yín bàjẹ́ èèyàn wà pẹ̀lú àwọn Boko Haram àdẹ̀ ń fún yín lẹ́sí bẹ́ǹ ẹ̀dẹ̀ ń sọ jágọ́s lẹ́nu ìgbà olórí wa fẹ́ pé gan-an how long tó máa tẹ́tì wa ká tó lè ronú tí wọ́n rí ọdún àmì sáà ti lélẹ́yìn kí lẹ́yìn wà níbi tí wọ́n ti ya kámẹ́rà bó ti wà yìí àbí kámẹ́rà dà níwájú rẹ̀ special table ló jókòó lé lórí drink náà gbé síwájú ẹ̀ yẹn kí lẹ́yìn lọ ya fọ́tò ni àbọ̀pọ̀ lọ́wọ́ tẹ̀lé òru àfẹ́ nílá táyì ẹ jí ká mọ ohun tá à ń ṣe náà ẹ jí ká ronú náà tó bá bẹ̀rẹ̀ sí ní pawọ́ àwa náà ló máa dùn náà táwọn ọmọ mi wà Nàìjíríà tó máa parí tóbi lọ́kọ́ bá wà Nàìjíríà how many of you guys ló máa rí ẹni ẹgbẹ́ lábúrò Nàìjíríà ẹ̀sìn lọ́rẹ̀ o dákun. láti máa ìkọ́tà ń pariwo ní lórí nìyẹn náà báwo lè fi fẹ́ dìbò fún ọ̀daràn ní náà níbi tí Nàìjíríà gbóná dé yìí táwọn Boko Haram jí àwọn bá gbé jí àwọn bá lẹ̀ gbé anybody nípakúpa ìwọ́n dẹ̀ tí wọ́n ṣe mítìnì pẹ̀lú àwọn ọmọ Fúlàní yàtí ní pé ọmọ Fúlàní yẹn jáde níta kókó oríkìlẹ̀ bàbá tó ti jẹ lọ́mọ ilẹ̀ Yorùbá fucking bastard wọ́n sọ pé yìí nífẹ̀ẹ́ torí yọmí nìkan ló jẹ́ Muslim nínú àwọn tó jí gbé kóṣèlú ẹ dìbò fẹ́ ní ọ̀dà Muslim kò sí bá ti fẹ́ ṣe nínú olówó ta wà yìí tó bá jẹ́ kíkẹ́lì wá jẹ́ Muslim tó bá fẹ́ so lórí fún wa àwọn òbínú wọn àbínú ẹni Muslim ẹ̀yin àbá àdógbòkò la wò pé ẹ lọ wá ṣẹṣẹ those you guys alfa ẹ níṣẹ́ lọ́wọ́ ẹ lóko ẹ lódò lẹ́sẹ̀ kiri ẹ lọ wá ṣẹ́ that is our message sọ pé ẹ tó lè jẹ́ ordinary Muslim ìyẹn lè má mọ nǹkan tó ń ṣe náà ṣùgbọ́n Muslim olórí yẹn náà ṣáà kò mú anything nípa Quran náà kò mú anything rọ́bìtì ló sọ òun láti ó ní ànábì òjagun kankan máa ń kó gun jáde ọmọ èèyàn táwọn bí pa ni ọmọ èèyàn táwọn bí jà ni ó ní Islam ní kọ́má fi ẹ̀tọ́ kírísítẹ́nì yìí Islam tó sọ fún inú Quran verse 51 pé yóò mùsùlùmí ẹ wọ́n bá kírísítẹ́nì ṣe bá mú ọ lórí ẹ̀kọ́ rí kóṣù Júù àti kírísítẹ́nì àwọn lọ̀rí ara wọn ìwọ mùsùlùmí tó bá ti bá kírísítẹ́nì ṣe òun ò lè rójú àánú òun nínú Quran 9 verse 29 Allah ní kẹ́ fáìtì àwọn tí ò ní gbàgbọ́ lórí Allah his last day ẹ pa wọ́n ẹ bá lọ ka ẹ bá lùlù túlù ayà àwọn kírísítẹ́nì àti Júù ló bá wí ó wá jáde ó sọ pé Allah ní kó ẹ má fi ẹ̀tọ́ kírísítẹ́nì jù Allah tó sọ pé kó pa kírísítẹ́nì Allah tó sọ pé kó pa Júù kó má mú kírísítẹ́nì lọ́rẹ̀ kò rí kóòtù àti Júù torí pé ọ̀tá òun Allah ni wọ́n jẹ́
àlá tó lóhun dá ayé dá ọ̀run ó dẹ̀ tún dá ọ̀tá ẹ̀ agbára rẹ̀ ká. Báwo lẹni tó dá ayé àtọ̀run máa ṣe ní ọ̀tá? Báwo ló máa ṣe ní ẹ́nímì? Ẹ ṣe ká gbé sí sẹ́ǹsì náà. Káyọ̀pé àlá àbájẹ́ ọmọ àìsí tó create heaven and hell lóòótọ́ tó yẹ kó dá ohun tágbára rẹ̀ ká. Òun náà ló dá Sètáánì, ó mú létí, oníṣẹ́ máa dùn lóko. Are we stupid? Why ìta ti lè ronú? Òun ló jókòó yìí kó wá àdẹ́sí fọ́tò yìí. Kó jáde síta tó bá ti bí dá. Kí ló ṣe pẹ̀lú àwọn Gúnmi pẹ̀lú Sàtáánì tó kótó? Gúnmi ló jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí. Kó jáde, mo tó ń gbẹlẹ́nu lélẹ́yìí tó ní kó mọ̀ fáwọn ọmọ ilé kéwú. Kó jáde kó wá sọ ohun tó ń bára wọn ṣe. Kí ni mítí nǹkan ṣe? Wọ́n ti pa àwọn ọba wa. Wọ́n ti pa àwọn baálẹ̀ wa. Wọ́n ti mọ bí àwọn èèyàn lọ́wọ́. Wọ́n ti mọ pa àwọn obìnrin wa. Wọ́n ti kó alẹ́ rú fún Fúlàní. Ẹ dìbò fún ọtí wọlé. Mo kí gbogbo ilé ẹ̀kú wájú o. Ẹ káàbọ̀. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo gbọ́ inú mi tútù síwájú sí i. Èmi náà gbogbo àwọn nǹkan gbogbo tẹ́lẹ̀ bóyá gbogbo wa nígbà ní àlè ronú sí the same place. Now, káde lè máa jíra wa ní ó jẹ́ kí mi náà jókòó sínú ilé pé kò kàn mí. Ẹni tó rí ó wọlé. Àwa náà fẹ́ àtúnṣe. Táà náà ti ń sin tẹ́lẹ̀ ká tó fìlú yẹn lẹ̀. Bàtà fìlú yẹn lẹ̀ ojú wa ò kó ń bẹ̀. Torí pé kí ni alẹ́ bí alára bẹ̀ yìí ní èjì. Àwa náà ti rí gbogbo ìlú kiri. A rí pé ẹ̀yà tó dáa tó ràn wa ò tó nǹkan lórílẹ̀ ayé. So ó tún wá jẹ́ ká mọ ìlú tá a ti jáde ju bàtà wà mẹ́tẹ̀lẹ̀ lọ. Ìní pé gbogbo formation tẹ mú wáyẹ bàbá oníbẹ̀rẹ̀ nu yìí kódà mo wò pé gbogbo làwọn Nàìjíríà union student wà tá ń gbọ́dọ̀ wà sí máa yìí tẹ́lẹ̀ ń wò irú wọn yẹn mo kúlókọ ara ìwé náà gbogbo ẹlẹ́yẹ ká ti ṣe tibítibí fún ká ti mọ iye wa but kò sí yẹn ìwọ̀n báyìí tá a lè ṣe láti fi hàn láìka ìwọ̀n yẹn wá pé ìbílẹ̀ ẹgbà náà lè tá à ń ṣe yìí so mo kàn fẹ́ sọ tẹ́bá lẹ́yìn tó mú sọ mí sọ̀rọ̀ àbá yẹn mo mọ̀ pé normal gbá ní àmọ̀ pé ní ó fẹ́ jẹ́ controversy mọ̀ ìwà ìtìjà akọ́jà àwọn dànù náà ní òjò bínú bẹ́ẹ̀ ṣe já mi dànù ká lórí program mi lóò pé kí wọ́n ṣe tiwọn bọ̀ èmi ò lè fi mi lè mí náà mo nífẹ̀ẹ́ lù mí gbogbo ìta ìwé tèmi náà ń gbẹ́ lóòótọ́ tọ́rọ̀ bá wà fún kóun náà tó jáde wá sọ kódà àsọtẹ́lẹ̀ tí gbogbo ìlú òmù dání pé orí ọmí sọ báyìí gbogbo ọ̀fẹ́ dìbò orí láíláí òun sá ní wọn mọ ẹgbẹ́ yẹn lọ́wọ́ òun sá páàsì òfin sẹ̀ríà it's part of it ké bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ pé orí ọmí ò kì í ṣe orí muslim which is tí mo dẹ̀ gbà wọ́n bí wa síbẹ̀ àwa náà kírun àfáàsì wá fún àǹtẹ́tí gbọ́ gbogbo wa láàrin lánàá èmi tí mo sọ̀rọ̀ olóyè ẹ̀sìn ní lásìkò kan gbà tí mo mọ̀ tẹ́ ni wọ́n béèrè nọ́mbà rẹ̀ mo gbé gbogbo wọn ṣépè wọ́n lè mọ gbọ́ mi lórí ètò fọ́ìsì ni wọ́n dẹ̀ dàmọ̀ mi sọ̀rọ̀ pé má jẹ́ orí mi èmi ò lè káyà àfa aládùúgbò mi ní ọmọ ọmọ tí àwọn ẹlẹ́sẹ̀ lé ní ilé aládùúgbò mi kẹ́kọ́ mọ́ sọnù káfà kọ́ ọmọ fàtẹ̀sùbà kí n má ká ọmọ ọmọ ọlọ́mọ ara rẹ̀ sí ẹ̀ pé suspect ni kó wá sàlàyé bí ṣe ń jẹ bí ṣe ń mu níbi tèmi yé tí wọ́n dé mo dẹ̀ ti tó yẹ sí gbogbo ẹ̀rí so àmọ́ nǹkan bí tó lè máa sọ ń bá gbogbo ètò ìgangan ṣe yìí pé yìnyín ò kí ẹ pé ọmọ náà kí ló kọ̀ ọ̀dásọ́rọ̀ ẹ̀sìn bí ẹ̀ bá ní kí ló kẹ̀yìn àwọn ọmọ tẹ́ ìbílẹ̀ ìra ìyàlẹ́ fún àwọn ọmọ MKO Abiola nìsín wọn fojú wu náà bí ẹ̀ bá ṣe lóró tó Nàìjíríà ń fẹ́ sí wọn lójú kánìlú wá wà bó ṣe yẹ kó wà ní ó ṣeéṣe kí àwọn jẹun mọ́ pẹ̀lú wọn bá tí ẹ̀ bá wọn ṣe lẹ̀ ṣùgbọ́n eléyòdè yóò jagbà ẹ̀ máa lásìkò tiẹ̀ ní ìbí náà tó dé eléyòdè náà fẹ́ wá jagbà gbogbo nǹkan ẹ̀ láàfẹ́ kan ṣe nǹkan tó ké pé àwọn Nàìjíríà tiwa náà yóò máa benefit àbúrò làwà yìí àwọn kan ṣe nǹkan sílẹ̀ tí àìmọye èèyàn benefit ẹ̀yin ò wá rí nǹkan méjì produce kọjá ó wọ ná táyé ẹ̀fẹ̀ mọ́ kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ wọ ná ẹ̀ wo gbádùn ayé wọn sọ̀rọ̀ ọ̀run fún ẹ so èmi náà gbogbo ètò wọn ṣe ẹ̀dẹ́ ìfẹ́ àbí kankan kó jẹ but nítorí ká yẹ kọ́ yìí ni pé bàbá yìí náà ó dá ọgbọ́n wo àárín àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbẹ́gbẹ́ bí ọ̀rọ̀ tẹ́sọ pé máa rẹ̀ ní jáfù ara mùsùlùmí òun play numbers of game pé táwọn ilé bá dìbò títọ́ wọn bá dìbò yìí tó ń tọ́ láti play nìyẹn and again ìṣẹ̀ṣẹ̀ tèmi ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí tẹ́ bá lọ gbọ́ program ẹ̀ bíi kan sọ ni o mo kàn mọ̀ pé àwọn náà pọ́fẹ́sọ̀ yìí kábíyèsí Olódùmarè tó ń lójú kéṣe tó ń lò kéṣe tó sábà ń lò tẹ́lẹ̀ nìyẹn a mọ̀ pé ó ń pàṣẹ mẹ́sẹ̀jì faraàlú ọgbọ́n láfi sin òun náà tí òfin ní sin aráàlú direct so èyí sọ pé dandan kó wọlé o òkúkọ pọ́ǹtì tẹ mú wà mú dé pé borí sì ń sí tọ́lá àwọn tí mo wọ lẹ́gbẹ̀ẹ́ wọn yìí ṣe yàn onítẹ̀lẹ́nu aráàwọ̀ owó ni àwọn yẹn ń lé tó fẹ́ tàwọn Yorùbá mo wà lára àwọn kẹfí sọ pé táàbà bí àwọn ẹlẹ́sìn ìwé ilẹ̀ ẹ gbàgbé orílẹ̀-èdè wa lè dágbó tí mo máa ń sọ ní mítìnì tàbá pẹ́pẹ́ gbogbo àtàwọn àwọn ẹgbàá òmìnira tí ó gbé àwọn tì yẹn màá ní tẹ́lẹ̀ bá bí àwọn ẹlẹ́sìn wò ẹ̀ rí ìkẹta sí èmi jẹ́ kan lára so tí bá sàwọn tó bá ní ìdẹ́ ẹ̀sọ́ àwọn olóògbọ́ pẹ̀lú mi dùn pé ìgbà tí mo gbé dìde bọ̀ mo ṣe sóò kan tó tẹ̀lé tìrì kan tó dìbò election ọ̀rọ̀ àwọn àfáà mi sọ́mbẹ́ àtàwọn pásítọ̀ lórí program yìí pé ká lọ sí náà gbówó àsìn òsè kankan àwọn ìnira àkọ́kọ́ fún ìlú wa so mo lè rí pọ̀pọ̀lọpọ̀ wọn náà ti ń padà
ìlú Ìbàdàn sì wọ́n ti gbá àwọn ìgbìmọ̀ kankan lẹ́jọ́ pé tó bá lọ ṣe mọ̀dàrú wọ́n á gbé ẹ lọ búra láàfin Ògún sẹ̀pẹ̀nà ló fi búra àbàbá ajọ́ ti jí. àwọn ọmọ tí Oríyọmí Hamzat àti Naomi nǹkan pa ní almost 400 or 500 children gbọ́dọ̀ yẹjú kéèsì yẹn sí. Oríyọmí Hamzat ti jáde lórí rédíò rẹ̀ pé tó kéèsì báyìí tó wá jẹ́ pé ẹlòmíì ló ṣẹlẹ̀ sí ẹni tó ṣẹlẹ̀ sí yẹn Oríyọmí Hamzat àti wọn lo ẹ̀wọ̀n sẹ́rí ẹni kí ni kọ́kọ́ lé ní apárò fún ọ̀gá àdúgbò lọ àbí tó bá dé ní èdè ẹ̀ understand àwọn ọmọ bíi 500 children nínú àwọn ọmọ yẹn ẹlòmíì gbẹdẹ fámìlì kan ọmọ mẹ́ta ló bí bẹ́ẹ̀ ta kú síbi incident yẹn ẹlòmíì gbẹ mẹ́rin ló bí mẹ́rin kú síbẹ̀ ẹlòmíì gbẹ ọyọkan náà ló ṣẹ̀ bí ọyọkan yẹn kú táwọn wá fi kà ọmọ yẹn 1 2 3 tó débi tó fi dórí pé almost 500 children Oríyọmí Hamzat tún láyà fóun fẹ́ dìde fún gómìnà kò dẹ̀ sí ẹnì kankan ní gbogbo Ọ̀yọ́ state tó lè yẹ Oríyọmí Hamzat lọ́wọ́ wò pé àwọn ọmọ tẹ pánkọ́ ṣé sáwọn náà pa ni ṣé táwọn ọ̀nà pa àwọn ọmọ ẹni gbogbo wa là ń bímọ náà gbogbo wa là ń bímọ ẹja finá jóra wa ká tó fi jọmọ làkejì à ń sọ̀rọ̀ nípa Gumi tó bá ṣe mítìnì à ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ tí wọ́n pa Oríyọmí ọ̀ àdírẹ́sì kéèsì kẹ̀kẹ́ nu méjèèjì àwọn akólú ẹ̀sìn fún wa tún ilé ìyẹlẹ́dà lè fi jẹ gómìnà gbogbo wa là ń bímọ ẹ̀wù ọmọ rẹ tó ti sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ lákòókò yìí kọ́ wá jí láàárọ̀ kó jí kọ́mọ yẹn má dìde. How are you going to feel? Tó bá jí abiyamọ gidi wọn àtọmọ yẹn lẹ́jọ́ wà lórí bẹ́ẹ̀dì tẹ́ ń sùn báyìí kó wá jí láàárọ̀ kó wá jí ọmọ yẹn kó má jí kó ti jẹ́ lọ́hùn pé how are you going to feel? Gbogbo ràbàdà ara ṣe lójú tó ń ṣe káwá sọ ọmọ bíi 500 children táwọn pípù yìí ṣe kúpa tó yẹ kí wọ́n wà lẹ́wọ̀n tó bá yẹ pé Ọ̀yọ́ state bá jẹ́ state tó ń ṣiṣẹ́ ni tó yẹ kó Oríyọmí Hamzat iléeṣẹ́ rédíò rẹ̀ kó ti wà títí Naomi tó jọ ṣe program yẹn kó gbogbo bí tó yẹ kó ti close gbogbo business wọn wọ́n wà lẹ́wọ̀n báyìí ó tún wá jáde síta ó tún wá yọ pé ó fẹ́ ṣe gómìnà nílùú tó lọ́ba tó níjòyè ládùúrà àwọn ọmọ tó fẹ̀mí wọn ṣòfò àlọ́ pa wọ́n àwọn ni wọ́n pa wọ́n náà kò sí kóòtù tẹ́lẹ̀ gbé lọ Oríyọmí Hamzat àti Naomi ló pa àwọn ọmọ yẹn kò síbi tó fẹ́ gbé kéèsì yẹn lọ because àwọn ló ṣẹ́ẹ̀tì program àwọn ló ṣẹ́ẹ̀tì program ẹwà àwọn ọmọ tó kú àwọn òbí tó bí àwọn ọmọ yẹn mọ́ wa kó máa wà nígbàdún jẹ́jẹ́ nínú ẹ̀ kò sẹ́ni tó fẹ́ fáìtì fún wọn nobody to fight for them ẹ̀ wá ń wò pé ẹ̀ òfin pọ́ńtò Oríyọmí ẹ̀ wá ń dọwọ́ àwọn aṣọ kò make sense àwa máa sọ̀rọ̀ kò sí bẹ́ẹ̀ ọmọ Nàìjíríà ní gbogbo wa the same passport ló wà lọ́wọ́ anybody wa tó bá ṣe ìdájọ́ máa pàdé pọ̀ tù ní àwa náà ṣe lébi à ń ṣiṣẹ́ torí kíyà máa jẹ wá ni tó bá gba lọ́ọ̀yà máa gba lọ́ọ̀yà ni so àwọn ọmọ ọlọ́mọ wọn kú àwọn èèyàn dẹ̀ tún wá kọ́mẹ́ǹtì wọ́n á dẹ̀ tún máa ṣe pé ìwọ náà fi lẹ́jọ́ ra ẹ ọmọ tí wọn náà fi lè lọ sunú lé yẹn ó jí láàárọ̀ ìgbà tó jí ọmọ yẹn kó má tì adúláṣẹ ni tó bímọ 4 tó bímọ 5 tó bímọ 3 ẹlòmíì ọ̀yọ̀ kan ló bí àwọn yẹn kú dọ́ yẹn Oríyọmí Hamzat wá láyà ó ṣe ìbòjú wọn fẹ́ ṣe gómìnà wàá fi bá sọ jágọ́ sọ̀rọ̀ lẹ́nu alọ́ yẹ kó wà lẹ́wọ̀n wọ́n pọ́n kọ́ọ̀pù sí lọ́wọ́ pọ́n kọ́ọ̀pù sí lẹ́sẹ̀ kó máa gbé lọ ẹ̀wọ̀n ẹ̀yin olórí burúkú dédé olórí burúkú èèyàn ló máa dìbò fún bọ̀bọ̀ ìpè Ọlọ́run bá búra let's forget about religion let's say the reality bọ̀bọ̀ yẹ kó wà lẹ́wọ̀n òyìnbó fi Ọlọ́run búra ẹ̀wọ̀n ló yẹ kó wà torí pé ọ̀daràn ni bàbá ọ̀daràn ni Naomi ibo ló wà lẹ́yìn orí kí ẹ ẹgbẹ́ ohun táwọn afọ àyẹn sọ nípa olóyè Sunday Igboho tí táwọn díẹ̀ dẹ̀ lọ digun lọ jagun bá lé tí wọ́n pààyàn bẹ́ẹ̀ dè ní àárọ̀ ìbáwọn onímọ̀ sọ pé olóyè Sunday Igboho èèyàn méjì àbí èèyàn mẹ́rin ló kú bẹ́ẹ̀ wọ́n sì ń fi ọ̀rọ̀ yẹn bú olóyè Sunday Igboho a tó wá sọ àwọn ọmọ bíi 500 àwọn akpọ̀ ayé ìdórí pé ẹni bẹ Oríyọmí Hamzat gbogbo ẹ̀yin tẹ́ ń bá kì bọ̀bọ̀ yìí lẹ́ẹ̀kan tí gbogbo ẹ̀yin tẹ́ ń bá kì bọ̀bọ̀ yìí ẹ̀dẹ̀ mọ̀ pé ohun tó ṣe ò dáa tẹ́ẹ̀dẹ̀ ń bá kì torí pé nífẹ̀ẹ́ òkú yìí ikú tó pa àwọn ọmọ yẹn ló máa pa ọmọ ẹnìkọ̀ọ̀kan nínú yín irúkú tó pa àwọn ọmọ yẹn ló máa pa ọmọ ẹnìkọ̀ọ̀kan nínú yín ọ̀ǹtí tẹ́ bá sọ òdodo ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bá kì bọ̀bọ̀ yìí pẹ̀lú wà burúkú tó wù yẹn ẹ̀dẹ̀ ń bá tiẹ̀ lórí bẹ́ẹ̀ níbi òkò sí irúkú tó pa gbogbo.
àkàrí ọlọ́ba ẹ̀ la ìpè tẹ̀ ń sẹ́ dáadáa o. èyí tó bá ti bímọ nú yín irú fún ẹ̀rọ máa pa òun gbogbo. ẹ máa lo direct ètò fún àwọn èèyàn. mi ò ń ṣépè ìgbà míì ọ̀rọ̀ yẹn ló wá ní ṣépè fún ọ̀tá ní ṣépè gbogbo àwọn tó sọ̀pọ̀ sí àti kálukú ṣe wò ọ̀tọ̀ ni ẹni tó wò tó ní lẹ́ẹ̀ni ẹni tó wò tó ní sísì gbogbo ní ọmú pọ́ìntì jáde o. 500 almost 500 children. Educa use sense wa now what is wrong? Gbogbo àlà ń bímọ náà ẹni tó lọ́mọ mẹ́ta ọmọ mẹ́ta rẹ̀ kò ní dọ́yẹ olórí burúkú ọ̀bọ̀ ìdẹ́ rìn kiri ojú náà fẹ́ ṣe gómìnà. ìgbésí ayé báárà ta ní ká mọ̀ ṣe mọ́ nìyẹn ẹ̀kọ́ báárà làwọn náà bá lọ bẹ̀. No, it doesn't matter. It doesn't matter. ìgbésí ayé báárà tó náà wọ́n ní organize ni organize náà ni wọ́n kàn fẹ́ fi àwọn ọmọ yẹn ṣe tuntun ni. Educa gbàgbé organize wà ẹ̀fẹ̀ kò sí lọ ní society kò síbi tó ti ṣe lágbàáyé. Bá fẹ́ country lẹ́yìn náà wà. Educa sọ reality náà wọ́n tọrọ bára bá àwọn náà invite wọn náà náà bá sì wọ́n wá jókòó lé wọn ni náà jẹun lé wọn ni. èyí mo fi sọ pé tí ò bá jẹ́ pé sàárà kan máa láwọn sáàdù àwọn orí òjijì lọ́pọ̀lọpọ̀ àwọn tí ń jalè lónìí fi ń jalè. òkè lọmọ 500 tùdẹ̀ wá fún àwọn orí òjijì kiri Educa ru ọ̀rọ̀ ká tó máa sọ ọ̀rọ̀ gbọ́dọ̀. orí òjijì náà wá kì ijó kí sí ayé wọn bá ká wọn láti iléeṣẹ́ wà ní. àwọn náà invite wọn. àwọn náà invite wọn. mọ yóò sì tí wọ́n ń ṣe ní kọ́ńtì yẹn láàrin ọdún wọn láwọn sọdún wọn àwẹ̀ ọdún wọn àjíǹde ànábì gbogbo ẹ̀ mọ̀ kópa tí orí gbújọ ẹnì dáwọn ni ó lọ bí sẹ́kùn àwọn náà nílà ká ìwọ àyọ̀mọ̀ ṣàdúrà fẹ́ẹ́ tí ò mọ́ bá ṣe tẹ́wọ́ ẹ tí ò mọ́ bá ṣe ń gbin nǹkan wọ́n léèyàn lóko China lórí pé wọ́n ń gbà wọ́n ń pààyàn lóko sọ́dọ̀ fi pa wá nílùú ṣe yẹn. wọ́n ṣe pa wọ́n nígbà ọ̀gbọ́n tó ṣe gbogbo ẹ̀ tó oríyọ náà ṣáàtì kí ló fi lè sẹ́rí lẹ́dọ̀ rẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́nu tó mẹ́ta yìí wọ́n pààyàn kan ní sáìdì ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ó ti gbé mọ́tò kó lóṣèlú tó fẹ́ ṣe nínú orúkọ oníbèrè bọ̀bọ̀ yìí ṣá. àtijọ́ ìtọ́ ti pààyàn oníkàǹgàn tó ti polóyè sẹ́dẹ̀ gbòó jáde gbogbo wàhálà yẹn ń ṣẹlẹ̀ tó ń jiyàn pé tó ń pọba kí ni bọ̀bọ̀ olórí burúkú yìí rí ṣe sí gbẹ̀gbà tó fẹ́ gbé gbòṣèlú wọ́n pa èèyàn kan àwọn fúlàní ẹ̀ náà pa èèyàn kan ní sáìdì Ògùn state Ògùn sáìdì ọ̀nà Ṣakímọ́ Ìṣẹ́yìn gbogbo ẹ̀yẹ mímọ́ tó ti ṣẹlẹ̀ tẹ̀mọ́ orí fídíò yẹn orí ọdún àrùn sáìdì lọ́bẹ̀ ó lọ́wọ́ àdírẹ́sì wọn àtijọ́ ìpóyè yẹn tó ti tẹ̀ mẹ́sàn fún bọ́ọ̀gù tó níṣẹ́ àgídìgbò sílẹ̀ ìjọ sọ̀rọ̀ yẹn rí wo lórí burúkú ẹ̀dá yìí apààyàn oníbọ̀bọ̀ yìí tó dẹ̀ pààyàn ní. ó lágbára orí. sẹ́yìn èmi ò bá rí kí n ṣe láì fún bọ̀bọ̀ yìí máa ba yé ẹ̀ jẹ́ èmi ò mọ̀ ráyè ó lè pé mi wá àwọn tí ó sọ̀rọ̀ tí wọ́n wá bẹ́ẹ̀ ni nígbà tí mi yà sọ̀rọ̀ mi ò ṣe lábẹ́ ìgbẹ́sẹ̀ mi ò pa ní yomi yóòyì. alọba lórí ọ̀rọ̀ pé wọ́n pa ọmọ 500. ó ní wàhálà àwọn tó máa sọ̀rọ̀ tó máa kóhun náà lórí ọdún àmì láti mú tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ ní àti mo mọ̀ ọ́ tó lè kọ́ mi. ṣé ẹ̀fọ́ báwọn kan sọ pé torí pé wọ́n lè bá rẹ́kọ̀dù ẹ̀jẹ̀ ló jẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún ṣùgbọ́n téèyàn náà bá tó nǹkan téèyàn máa ń ṣe ẹni tó bá ní fún security kí ló ń pèrò fún àbí. àbí wọ́n fẹ́ pa àwọn ọmọ yẹn wọ́n fẹ́ tẹ̀lé wọn sùn wọ́n fẹ́ tẹ̀lé wọn sùn ni wọ́n fẹ́ wọ́n mọ̀ fẹ́ pa àwọn ọmọ yẹn ní plan game ní plan game irú program wo nìyẹn ọmọ 500 yìí tún báyìí pé lé wọ́lù wọn ẹ̀ka jẹ́ sísẹ́ǹsì náà wọ́n lu àwọn ọmọ yẹn ọyẹ kí náà ń mì lórí ọmọ àmì sáà ẹ̀wọ̀n pé ọ̀rọ̀ yìí èmi máa ń separate ọ̀rọ̀ mi ni kò ṣe pé Oríyọmí Àmùsàdì jẹ́ ló dá ṣe program yẹn Oríyọmí Àmùsàdì ló jẹ́ ẹni tó mọ́nítọ̀ ètò Naomi ló ṣètò ló jẹ́ olóòtú àwọn méjèèjì yẹn àtàwọn tó bá dínkù náà ẹ̀rẹ̀ kí wọ́n kó wọn sẹ́wọ̀n ni bọ̀ Ṣèyí Mákindé wọ́n mọ̀ ṣe bí gọ̀gọ̀lúkọ̀ ní bóyá gbọ̀ láti kékeré nígbà tó dàgbà ló tẹ̀ sáàbù lẹ́yìn ò lè dín sáré mi ò rẹ́ níbọ̀ dínú yín 6 months náà ló kú tó fi bọ́ lẹ́yìn bẹ́ẹ̀. ẹjọ́ mo fẹ́ béèrè kan tó bá lẹ́yìn tó lè dá mi lóhùn ẹjọ́ o. prógrámù gómìnà àṣẹ ẹ̀gbọ́n náà tí wọ́n polówó ẹ̀ lórí rédíò ní àbẹ́ ògán náà ṣe mọ̀tò fẹ́ wádà àbẹ́ ògán ṣe pọ́ńtà. wọ́n fẹ́ gbọ́ ní gbogbo wọn ló wà lórí WhatsApp náà. ókè àwọn lágbára ń gbà rẹ. prógrámù méjì ni wọ́n náà là ń sọ lẹ́rí ọ̀rọ̀ sunukù ìdààmú ẹ̀ máa fojú sunukù wo. káàbà jẹ́ kó yí àwọn èèyàn náà. sunukù wa máa jẹ bí. bẹ́ẹ̀ni sáràlàyé tá à ń ṣe àtìpéyè tá à ń béèrè yìí tí ò bá jọ orí báyìí aráàlú gan ò ní mọ ibi tí wọ́n ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́tù ní pé wọ́n ń dìtẹ̀ Oríyọmí Kanu ìgbà tí wọ́n kọ́yìn tẹ́ńsọ̀n àwọn tó bá ń dìtẹ̀ rẹ̀ yẹn àwọn tó bá ń dìtẹ̀ rẹ̀ yẹn bí àwọn ọmọ táwọn Oríyọmí àti Naomi ṣe kúpa yẹn láwọn ọmọ tí wọ́n náà máa ṣe kú tó owó. ẹ má ṣe ta ní ẹmọ yóò kò tó ẹ má ṣe lọ́nà kò ní àwọn yẹn ẹ má gbọ́
ní sí wọn bẹ lọ́hùn káwọn ọmọ wọn kú bẹ́ẹ̀. inú mi sọ bẹ́ẹ̀ ohun tó ṣẹlẹ̀ táwọn ọmọ yẹn ló máa ṣẹlẹ̀ táwọn ọmọ wọn lò. táwọn ọmọ ọba ti rìn àwọn àlè kú bẹ́ẹ̀ àwọn èpè fún àti wọn ò ṣe lè rí ìjà mọ́tò ọjà pa wọn. wọ́n ní ẹni tó bá sọ fún ẹ̀pẹ́ gbọ́dọ̀ kù sí kọ̀ọ̀kan tó lè lọ́mọ ìyàgbẹ́ inú igbó débi pé èjò ọ̀sán ọjọ́ àpàdà kú ní igbó kan nìyẹn. tó bá sọ fún ẹ̀pẹ́ àtẹnugẹ́ ló pààyàn àwọn ọmọ tó lọ bẹ àtẹnugẹ́ ló wà lọ́pọ̀ nínú tó pa wọ́n torí pé kíni ọ̀yẹ́ kọ́mọ̀ pé bẹ́ẹ̀ yóò rọ̀ fún àwọn tó bá pẹ̀lú pa wọn their children. mi ò bọ́ kan fún wọn fún ọ̀rọ̀ náà wípé àwọn kẹta ayé láti change. ẹ má sọ bẹ́ẹ̀ kò make sense ẹ jọ their children ọmọdé ni wọ́n. ọmọdé ni wọ́n. tàbí ṣe prayer láwọn owó kan òfin. ẹ bá tún blame àwọn òbí wọn tí wọ́n kó wọn lọ́bẹ̀ yes it's not a problem. àwọn ọmọ yẹn ọmọdé ni wọ́n now their children. gbogbo àwọn fáwọn ti bẹ́ẹ̀ tí wọ́n lọ ń lọ. gbogbo táwọn sọ lórí program yìí tó yẹ kí àwọn ọmọ sọ lórí rédíò wọn nípa bí wọ́n bẹ́ẹ̀ tó. ẹni sùúrù gbọ́dọ̀ àbí ọ̀rẹ́ Dr. Awon Alakatakiti kíyàn wọ́n kú sí òtẹ́ẹ̀lì ẹ̀ ẹ̀rọ pẹ́ nìyẹn wà lẹ́wọ̀n gbére báyìí lè yìí oyè máa ń dájú pẹ̀lú àwọn tuntun máa yẹn tẹ́wọ̀n ó ti ba ìdílé ẹni yẹn jẹ́ báyìí gbogbo business bàbá yẹn ṣe ti run down ẹni tẹ́ bá òkú lọ́wọ́ rẹ̀ ẹ̀ bá ń bẹ̀ kú sí àrán ẹ̀kọ́ ó kú ẹ̀kọ́ sí tẹlifíṣàn kékeré kankan ní ìfẹ́ sọ̀rọ̀ nípa yẹn máa yẹn sì Dr. Awon Alakatakiti ṣe ti wà lẹ́wọ̀n àwọn gbére ló wà gbogbo business bàbá yẹn ti run down so káwá come back sí orí lọ ní àmúṣáàjì àti Naomi tí bẹ́ẹ̀ yàn kan lábẹ́ tó yí pa káyọ̀ òkè adébóyè lọ pa ẹni èèyàn kan ni ẹ wo èèyàn tí orí lọ ní àmúṣáàjì àti Naomi pa orí lọ ní àmúṣáàjì yẹn tó wá láyà fún òun fẹ́ di gómìnà àwọn jẹ́kájẹ́ ti bẹ̀rẹ̀ ilẹ̀ Ọ̀yọ́ state dà àwọn ọmọ fún wàrà ẹ̀jọ̀ Ọ̀yọ́ state dà. alọba ẹ mọ̀ da ọ̀rọ̀ má tiẹ̀ lẹ́wọ̀n lọ ní Ọ̀ṣun yẹn pọ̀ mọ́rọ̀ àwọn Nàmí o yàtọ̀ o wọ́n sì ti sí kàmẹ́rà fún wọn. ẹsẹ̀ tó bá pààyàn kọ́ àmọ́ rìn lórílẹ̀ ni ẹ̀tọ́ bá pààyàn lórílẹ̀ òun náà yọkọ̀ lọ́fẹ̀ẹ́ wọn gbára àwọn ọmọ bẹ̀rẹ̀ pé gbogbo tó bá jẹ́ oṣù ẹ̀bí èmi kàn fún yín ní pé káwọn máa ṣe mistake kábà analyze. ẹbí ta ṣe program ní ẹ má bínú. okay yes. Lincoln mo kí o gbólé o Àkànbí ọlọ́ba mo kí o gbólé o mo kí o gbólé kan ṣé ti ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ọ̀rọ̀ ara wa náà ni ṣùgbọ́n àwọn ará ilé àwọn tó wà Nàìjíríà lọ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe tó pọ̀ jù èmi wà látọ̀yọ́ state ṣùgbọ́n mo Yorùbá ni mi kò síbọ̀ ẹgbẹ́ iṣẹ́ náà tí ò ní kan ibi tí mo ti wá lẹ̀ Yorùbá ṣùgbọ́n tí àwọn ọ̀dọ́ bá ti rí pé yes ìyà yìí ti tó we have been on democracy crazy demo for how many years 27 years ẹ̀dẹ̀ ń tẹ̀lé àwọn tí ò tọ́ tó bá ti dìgbà election oníkálukú akóró àtògìrì jáde ẹ̀yin ọmọ ẹrú ẹ̀tún bá tẹ̀lé wọn lẹ́yìn for how long ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ilé máa gbára yín all set of people tó ti ń rúlu wálẹ̀ Yorùbá ká ní pé orí ọ̀dọ́ Yorùbá pé ni àpọ̀ rárá ó yẹ ká ti ṣe kíni ó yẹ ká ti sunlé ọba ká sunlé ìjòyè nítorí pé láti ìgbà tá ti bọ́ sẹ́nu democracy akọ̀n crazy sẹ́yìn sí ni as time dey go things just dey worse every daily basis ìyá rẹ̀ ń jẹ wá sí wọ́n bí mi sínú ọ̀pọ̀ nípa yín náà ṣé náà ti wà ní dèní ṣé náà ti wà ní àbá máa ń wí àwọn kan máa ní ẹni báyìí ni ẹni báyìí ni I don't know what we are doing but just like mo rí pé ó dáa pé we talk more than our action because tabagba ti ní action ni tí ìran Yorùbá ọ̀dọ́ Yorùbá tó wà presently sí Yorùbá ní ajá àṣẹ ló máa ń meworo sí ilé kánájà àṣẹ ti lé eworo sí ni ó yẹ kí direction ayé wa kó ti yàtọ̀ ká mọ ibi tá a kù sí ṣùgbọ́n ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ló pọ̀ jù ní wa táwọn máa wí àwọn òpònú ayélujára kó máa ní rárá o kí ló yẹ tá a fẹ́ ṣe báyìí bẹ́ẹ̀ it's our civil right it's our 100% right to challenge whoever in the power of our cabinet. We have right to challenge them. We have right to question them. We have right to go extra length. Ṣé báà lọ ṣèjọba lé lórí? Ṣé báwa ọmọ àtàpátá ni dé àtẹ̀rọ̀fọ̀ dídé? Àṣebáà lọ ń jí gbé? Wọ́n wọ ní Boko Haram ń gbé. Ìjọ rẹ̀ ti gbọ́ pé wọ́n gbéyàwó Ṣèyí Mákindé. Ìjọ wo lẹ ti gbọ́ pé wọ́n gbéyàwó kọmíṣánná kan àbọ̀mọ kọmíṣánná kan? Mọ́tò tó ń lọ láti Èkó sí Ìbàdàn, ètò ń lọ láti Abẹ́òkúta sí Ìlọrin. Àwọn tó ń ra jáàkì nìyẹn. Màá ma wá sọ social media wọn ní kí 100 million wá wọn ní kí 50 million ìjọ òní láká ìwà tó fẹ́ rise up in large number pé àwọn tó ń darí ìwà iṣẹ́ ẹ jẹ́ ká yà lọ sílé wọn àwọn tó ń darí ìwà iṣẹ́ we have right enough is enough
náà ni máa nájọ́ ọmọ Yorùbá ní àkáwọn tó dẹ̀ ń da ayé rí wa wọ́n lè máa ba ìwà jẹ́ àti dí ẹ̀sìn àti dí òṣèlú ẹ̀rẹ̀ ń gbá wa kiri. mo ń gbọ́ ogun nǹkan tẹ̀sán lẹ́ẹ̀kan ṣé Oríyọmí tọ́sẹ́ni tó fẹ́ jáde ni yes káàtì ẹ̀ ní politics káàtì ẹ̀ ní system of politics anybody can come outside okay fine anybody can come outside bro what is your qualification what is your intention for your people. mo ti rí fídíò kan ṣe lápẹ́ Ìbàdàn lọ ti ṣeré ni táwọn ọmọ ẹrú tó ya apá tó dáa kọ́ wọ bí yẹ́lò báyìí àtọlọ́kadà àtẹlẹ́pọ̀ àtọ́ní Oríyọmí ni o tẹ bá ṣe mistake tẹ bá dìbò fẹ́ tí ẹ̀kẹ́ dìbò fún. Yorùbá, I hope we will learn in our way, and if you learn in our way, it's part of life. But I hope that we will learn in our way, because tó gún bá borí wa kò sí wéé máa jẹ́ ẹni tó bá wọ́n ìlú ogun ló ṣe kíni òun ló jẹ́ lẹ́. So tí làákàyè àwọn ọ̀dọ́ tó bá píkì dáadáa ni gbogbo àwọn tó darí wa a ní ẹ̀tọ́ láti kàn sí wọn náà a ní ẹ̀tọ́ it's our civil right ṣùgbọ́n tó bá ń wúrò àwọn kan máa wíru ìgbà ẹlẹ́tẹ̀lẹ́ tó bá ti ẹlẹ́ṣẹ̀ orí burúkú tó bá ti ń bọ̀ báyìí ló máa ráwọn àtọmọ ọ̀ràn pírun àti tó kókó wèrè bí ìyá ẹ̀ ló máa rí wọn lórí social media at all sorts of area ẹ̀yin ló kàn àwọn ló kàn ìyáde ìjẹ yìí àwọn tó lè ń promote yìí they are going there to enrich themselves every fucking year. They are going there to enrich themselves. They have not been doing anything particularly. Nígbà tí Ṣèyí Mákindé tó wà ń bẹ̀ lọ́yọ́ state nígbà tó máa kó dé ńgbà yẹn ló ṣe náà tó sábẹ́ bíríìjì ibìkan ní Ọ̀yọ́ state àbí Ìbàdàn ńgbà yẹn wọ́n ní àbọ̀ ẹ̀ máa ṣe dáadáa PDP ní àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ẹ̀. Those who come from that area wọ́n náà lè sọ tó bá make impact. Ṣùgbọ́n ìyà tó bá ń jẹ ará Ọ̀yọ́ ṣé kò jẹ ará Ìbàdàn ni ṣé ìyà tó bá ń jẹ ará Ọ̀yọ́ ṣé kò jẹ ará Ògùn state ni. Ẹrú ti pọ̀ jù láàrin wa wọ́n ti rí yẹlòmíì ti rá kò sí nǹkan kan tó ń jẹ́ ayé rọrùn tí ò bá lè ní nǹkan tèmi náà nínú ilé mi. Let's have the same equal right. There's a stable electricity for everybody. You can attend to any hospital without asking pé ta ni bàbá ẹ̀ without asking pé gbọ́dọ̀ sọ 500,000 before you get the treatment. Ṣùgbọ́n lórí púpọ̀ àwọn èèyàn máa sọ social media Tinubu ni Àtíkù ni eléyìí ìyáde ìjẹyìn for how long? Ìjọ tí àwọn ọ̀dọ́ ìjọ tí làkàyà wa ti ṣí àtòrí ẹ̀sìn àtòrí ìjọba wèrè tá là ń ṣe lọ́wọ́ Nàìjíríà kérésìdẹ́mọ̀ róṣì là ń ṣe àṣejọba bàbá ńlá ìyá lájọ ń kóra wa sí ẹ mọ bí Tinubu ṣe ń yáwó lọ ni àjì ń bọ̀ sí ẹ máa subsidize àjì fáwọn kan ìyá àwọn olórí búkún bàbá àwọn olórí búkún ẹ máa fowó gbòòrò ẹ máa tún fi rán wọn lọ sí àjì ó yá náà ẹ̀rẹ̀ yáwó sí níbo lẹ náwó yẹn sá máa rú lórí búkún àná wọn ṣe coastal road ní tí coastal gan sáwọn èèyàn rí bẹ́ẹ̀ gbà ni insecurity everywhere there's nothing to point to but we are not asking too much we are just asking for basic life let there be light let there be food let our people work and earn good money. Ṣé àwọn táwọn àtàrí lè máa iṣẹ́ mẹ́ta pọ̀ àìní lè máa fowó ránṣẹ́ sílé ṣùgbọ́n pọ̀ náà olórí burúkú ẹ máa ní rárá o wọ́n try náà ẹ ti men the church of Yorùbá barbarians ń pọ̀ jùlọ kò sí nǹkan tó kọ́ lọ́hún bẹ́ẹ̀ kò sí nǹkan tó kọ́ lọ́hún bẹ́ẹ̀. tọ́ọ̀bì tó ti bá wa lára ni. kò sí nǹkan tó kọ́ tó bá ti mú wa lára gbọ́dọ̀ máa change ẹ̀ nítorí COVID-19 tó bá kó kọ́ lọ́hún ni ó yẹ kọ́ lọ́hún lè dà COVID-19 dúró àwọn alágbára yóò ló dá sílẹ̀ náà àwọn ọmọ yẹn tó kú ni. For me, tó bá ní kí n choose president ní 2027 màá choose Sowore. Borisin. Confirm, yes. Yes, màá choose Sowore. I will follow Sowore in 2018. Yes. Sowore family mi bá ilẹ̀ ó wá ń jà fáwọn olórí púpọ̀ ọmọ ẹrú Nàìjíríà. Wọ́n tí wọ́n ní wọ́n fẹ́ kọ́ lọ́sẹ̀ bí team. Nobody ready to support Sowore. Àwọn olórí yes. Àwọn olórí púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà mo lábúrò tó sọ wípé kò láàmì Sowore bá wo. Níṣẹ́ ìwé support Àtìkú àbí Tinubu. Ṣé bẹ́yìn lè ń jẹ̀yà? Màá support Tinubu. So that is my own. Ṣé bẹ́yìn lè ń jẹ̀yà? Ẹ sọ pé Sowore bá wo. Kò tí ì jẹ́ ní ti rí. Ó dé rí nàná ọ̀tún agbára yìí ó lè fọ́ agbára yìí fún yín. Ó lè bà ní àwọn pípù ìjẹ́ ó lè rán àwọn pípù ilẹ̀ ẹ̀wọ̀n. Ọ̀pọ̀ náà àwọn ọmọ ẹrú tó fokó wèrè bílẹ̀ Yorùbá ní Nàìjíríà generally as a whole Sowore bá wo. Think about it. This guy has never been in any corridor of the power of Nigeria. Ó dẹ̀ rí wọn pé wọ́n fìyà jẹ people yìí. And he's a young guy. Ẹ ti ẹ̀ fàyè gbà wò náà. Ẹ ti wọ́n dáwọ́ dẹ̀ fẹ́ dà. Standard is Sowore nobody understands. But Nigeria ò ti wà ní level yẹn. So gọ́dí Sowore gbé dání. Ẹnìkan kọ́ sí ìlú ayé sí pé Sowore ò lóyún owó lọ́wọ́ ni.
torí olówó lọ́wọ́ ni tó ti 30 million tó fẹ́ gbé fẹ́ nìkan ni ẹmọ èèyàn tó àwọn Tinubu ń gbé 30 million 50 million fún mi. no revolution. ọmọ àwọn kí alágbára jọ́ǹbù kan ọkọ lè gbé 30 million ẹ wá wò jọ́ǹbù. Tinubu ọ̀nà Tinubu kí Tinubu tún ṣe kó rí ìjọba rẹ̀ gbogbo ṣe parí ìyá rẹ̀ continue because Tinubu ò gbé owó yẹn kalẹ̀. nǹkan tí sòwò rẹ nídìí ni pé ẹ bá mọ̀ pé bẹ́ẹ̀ tí lù ú dà ẹ má expect gàrí ọtí ṣe ọyọ anything ká fẹ́ gbé òun APC bọ̀dọ̀ bá wò lẹ́yìn nobody even care about sòwò rẹ bọ̀dọ̀ bá gbọ́ pé wọ́n mú ẹnìkan lọ́la wọ́n fi ìyà tí ò lẹ́tọ̀ọ́ jẹ sòwò rẹ wà l'Ábùjá ó gbọ́ pé wọ́n mú ẹ̀mí Ṣakí wọ́n fi ìyà tí ò lẹ́tọ̀ọ́ jẹ áńté Ṣakí. lẹ́ni yóò sì wà l'Ábùjá lẹ́ni níbi àwọn boys kan tọ́kọ́ sínú black marine tó ń sọ fún wọn pé Manami Tinubu àwọn kan bẹ́ẹ̀ tó wà ní black marine lórí. yes. tó o bá ẹ mọ ẹni táráàlú ò fẹ́ inú aráàlú mẹ́wàá èèyàn kan fẹ́ èèyàn mẹ́sàn-án ò fẹ́ báwo ẹrú ẹjọ́ wo lẹ́yìn kan ẹ fẹ́rù láti kọ̀m̀pútì èèyàn mẹ́sàn-án ẹ̀rọ dasán tó lẹ́yìn ká ṣe báyé ti gbà èmi ò kọ́ mí tó bá ní kí choose president ìṣòro rẹ ni máa choose. not for any reason ó deserve látọwọ́ mi without not questioning him because reason why mo ṣe ní question yes reason why mo ṣe ní question ni pé number one he has never been in that power mo fẹ́ kóun náà tiẹ̀ débẹ̀ káwọn nǹkan tí dáwọ́dà ìfẹ́ dà. and he is not a religious person. yes so mo fẹ́ ká fún ní orí òfẹ́ ká tiẹ̀ wo nǹkan tó fẹ́ dà sẹ́. that's what we learn from people. tó bá pẹ̀lú muslim ò lè bá pẹ̀lú christian kò sí nǹkan tó kàn tó bá wà pẹ̀lú muslim ó máa jẹ pé happy salah ó máa jẹ pé happy new year ó máa báwọn oníṣẹ́ kò sí nǹkan tó kàn life is very easy but I don't know why how you understand the man I don't know. no I understand yẹn tó ló ti fọ́ kó wèrè dẹ́lò mi kó wèrè lọ́kùnrin yẹn lómi náà ọmọ tó wà Nàìjíríà ó kó wèrè ní because lákàyè àwọn tó jẹ́ ọ̀dọ́ tó ń wọlé dáadáa lákàyè wọn ò bí rárá.